ọ̀rọ̀ tó ń lọ láàrin Mama Dessy àti bàbá rẹ̀ online òun ló fẹ́ fi sọ̀rọ̀ fún gbogbo ẹ̀yin bímọbímọ. Ṣé ẹ rí, mo notice pé òbí tọ́jú ọmọ òbí ò tọ́jú ọmọ ó máa ń sábà common láàrin ìgbà tí bàbá àti ìyá bá jà. Lóòótọ́ ìmí máa ń ṣẹlẹ̀ tó yẹ pé bàbá àti ìyá ò jà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà bàbá yóò tọ́jú ọmọ, ó máa ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n èyí tó pọ̀ jù tó kó ratio tó pọ̀ jù bí 80 to 90% ni pé bàbá àti ìyá jà ọmọ ló wá jìyà rẹ̀. Ọlọ́run máa fọ̀hún kẹ́ bàbá tó bí mi lọ́mọ, Ọlọ́run máa fọ̀hún kẹ́, Ọlọ́run máa fọ̀hún kẹ́, Ọlọ́run máa fọ̀hún kẹ́, Ọlọ́run máa fọ̀hún kẹ́, Ọlọ́run máa fọ̀hún kẹ́. Bàbá mi gbìyànjú. Màmá mi tí wọ́n á ń bẹ láyé lónìí, Ọlọ́run dákun bá ń lọ ẹ̀mí rẹ̀, dákun bá ń lọ ẹ̀mí rẹ̀, dákun bá ń lọ ẹ̀mí rẹ̀, dákun bá ń fún jẹ́ kí àlàáfíà tí ó fi jẹ̀gbádùn ayé dákun mọ́ gba àlàáfíà yẹn lára rẹ̀, jẹ́ ká àlàáfíà yẹn lékún sí. Ìjáṣẹ́ láàrin màmá mi àti bàbá mi nígbà tá a fi wá primary school St. Barnabas ní Sábòkè ń bẹ̀rẹ̀ ni, St. Barnabas ní Sábòkè ní Ìlọrin wáyé ni. Màmá mi ò jẹ́ kí ìjà tó àti bàbá mi ń jà kó tàbùkù àbí kó separate wa tàbí kó wá mú òun jìnnà sáwọn ọmọ. Ẹni kí màmá mi ó ṣe? Màmá mi wá target break time. Kódà ìgbà míì before break time màmá mi ó ti wá dé. Kí ni màmá mi ó ṣe? Màmá mi lè ro àmàlà fẹ́lẹ́fẹ́lẹ́ wá pẹ̀lú ẹja odò. Ọlọ́run bá lọ rẹ̀ mí rẹ̀ mọ ìyá mi. Yóò wá gbé wá fún wa. Ṣé ẹ jẹun? Kí lẹ jẹ? A ti jẹun lè. Wọ́n fún wàhálà tó máa lówó. Ó yá tó ń jẹ ilé ìṣojú mi. Ṣé wá rí the good part of it is that ṣé ẹ pé òbí ń gbà mí nítòótọ́ owó ò ní sí lọ́wọ́ òbí àbí kówó pọ̀. Ṣé ẹ pé bóyá wọ́n kàn fún wa ní àlèmọ́ lè dáná láàárọ̀ tó yà kó wọ́n kàn fún wa lówó wípé òun gba ọmọ mi mánéjì lé lónìí. Ṣé rí ìdùnnú pé màmá owó wà tàbí yóò wà níye ìgbà báyìí láàárín ọ̀sẹ̀ kódà kò ní já mọ̀ pé kò ní já ní fílì rẹ̀. Àánú sì ní délé sọ pé ọmọ wa wá bá wa school. So ọjọ́ tí a bá gbà yìí tó pọ̀ lé àjẹpọ̀, ọjọ́ tí kò bá tó àní ní fílì rẹ̀. Ẹ̀mọ́ mi ò jẹ́ kí ìpín. So ó mú mi kò jẹ́ ká lálàá pé wọ́n jà. Àlálà pé wọ́n èmi ò rí rò pé wọ́n jà torí mo rí màmá mi lóòrèkóòrè. Ibi ò ṣe pa mí. Ilé ìwé ṣe ń lọ. Kódà bí ọmọ olówó náà tó máa ń pè wá. Torí we always have extra change in the pocket. Nígbà tá a tún wọ secondary school, a kó Sábòkè. Ilé ìwé wa wà ní St. Anthony. Ilé ìwé tèmi wà St. Anthony. Bishop Smith. Àwọn ẹgbẹ́ mi kan lọ St. Anthony. Èmi Bishop Smith ni mo wá admission secondary school sí. Àwọn mi wá gbálé sí Ìgákànbí. So a kàn kọ́ sí àwọn tó bá mọ ọ̀nà a kàn gba ẹ̀yìn Bishop Smith kọjá. A kọ́ sí pipeline báyìí. A bọ́ sí inú Ìgákànbí tó já sọ́nà Elídẹ̀. Ẹgbẹ́ Elídẹ̀ supermarket ni màmá mi gbálé sí gbà. Títóbi Ọlọ́run. So ó tún mọ́nítọ̀ wa. Ibo ló súnmọ́ ilé ìwé àwọn ọmọ mi. Ó tún wá mọ́nítọ̀ wa. Bẹ́ẹ̀ ló tún lọ gbálé sí. So ó wà so close to us. Mo kàn fẹ́ fi ìmọ̀ràn mo fẹ́ fi eléyìí gbà wá nímọ̀ràn. Ipe wà àti ọkọ jà kí wà táyà jà kò ní kó distance ara rẹ pẹ̀lú àwọn ọmọ. Kódà kóbìnrin yẹn máa mú difficult fún ẹ láti rí àwọn ọmọ rẹ. You can always find a way
mo rántí pé màmá mi ní informant láàrin àdúgbò wa. So what do you want to tell me? What excuse do you have? What excuse do you have? Màmá mi ní informant láàrin àdúgbò wa tó yẹ pé tí ẹ bá ti pín màmá mi ò gbọ́, tó bá dún kẹ́ màmá mi ò gbọ́, tí wọ́n á ṣe kí màmá mi ò gbọ́. You don't have any excuse to distance yourself, to be far away from your children, even when you are not in the same community or town. Not to talk of you are in the same community or in the same town. No excuse. Àwọn nǹkan yìí ló wá mi má lè sọ láàrin bàbá àti ìyá mi pé ta ló try fún mi jù àbí ta ni mo súnmọ́ jù. Ẹ jẹ́ kí n láyé yín. Bàbá mi ṣe many significant things. Ìgbà tí mo fẹ́ sanwó wáìkì ṣe common entrance bàbá mi wá kó owó rẹ̀ fún mi. Bàbá mi trust mi gẹ́ pẹ̀lú owó. Bàbá mi wá kó owó rẹ̀ fún mi. Ibi odò kan wà tó súnmọ́ ìsàlẹ̀ àṣà, odò àlùkò ni, àlùkò àtàṣà pàdé nísàlẹ̀ àṣà. Wọ́n fẹ́ dá àlùkò kọjá, bóyá kò méjì ò ní o, bóyá kò wọlé dáadáa ní o. During the course of crossing that river, owó yẹn sọnù lọ́wọ́ mi. Let me tell you, bàbá mi kàn fọ̀rọ̀ ẹnu bá mi wí ni, kò nà mí. Within a week, bàbá mi tó wá owó mi, ó dẹ̀ tó san fún mi. Ẹ ó di yẹn. Ìgbà tí èmi àti ẹ̀gbọ́n mi tá a admission sí Kwara State Polytechnic at once, bàbá mi owó ò sí lọ wọn báyìí. Bàbá mi dẹ̀ lọ ta nínú ilẹ̀ wọn tó wà ní fíléèjì wa. Ó lọ ta 2 plots. Owó yẹn náà fi sanwó admission èmi àti ẹ̀gbọ́n mi, admission yóò sì bọ́ mọ́ wa lọ́wọ́. Ìkómọ first born mi, bàbá mi ló gbé from A to Z. Bàbá mi ó ra àpótí fún ìyàwó mi. Now, bàbá yẹn sìn kò sí láyé mọ́. Gbọ́gbọ́ tó kú o. Mo gbìyànjú, Elédùmarè mo sì dúpẹ́ lọ́wọ́ náà. Torí yìí ni kẹ́ni ó lè ṣe mí, ẹja sọ dáadáa wọn kẹ́sì. Ara dáadáa tí èmi náà ṣe. Bàbá mi wá bá mi pé ebi ń pa mi lówó lọ. Ní mọ́ọ̀tì lọ́wọ́ lẹ́nu iṣẹ́ tí mo wà yìí, táà náà ọ́ sún gbà yẹn ń gbà. Bàbá mi ẹ gbà iye tí mo ní lọ́wọ́ ni. Owó kékeré. Sọ yìí kékeré tí wọ́n pè, kékeré tí owó tó pè ní kékeré. Ó tóbi lọ́dọ̀ mi. Tó lásìkò tẹ́bi ń pa mí, wọ́n lọ rí fún mi, mo sì jẹun. Ó sàn ju owó tán fún mi nígbà tẹ́bi ò pa mí tó pọ̀ lọ. Grandma mi wà láyé lọ́jọ́ kan, bàbá mi wá jẹ gbèsè. Wọ́n wá ní ẹ má jẹ ẹ fa àwọn yìí lẹ ẹ lọ bá èyí tó wà ní Ìlọrin tó náà wọ́n sùn yìí. Bàbá wa bá mi. Bàbá mi wá jẹ gbèsè, wọ́n á fẹ́ dìtìjú. Àwọn èèyàn wá bá mi. Mo dẹ̀ san. Wọ́n wá lọ sọ fún grandma pé grandma mi wá pè mí. Grandma mi ní Akọ́láwọlé. Àdá méjì ló ṣe fún mi lọ́jọ́. Àdá méjì náà sì bàbá mi ṣe fún mi. Ọ̀dọ́ ló fi kọ́lé. Aya rere, obìnrin àtọmọ yóò rọ̀gbà yí ọ̀ká ni. Bàbá mi náà àdúrà méjì tí mo ṣe fún mi ni. Ọ̀dọ́ ló fi kọ́lé. Ọmọ rere àtaya rere, Elédùmarè bá fi rọ̀gbà rẹ̀. Ẹ jẹ́ kí ọ̀bọ̀wọ̀ lásán ọmọlúàbí tó bá dénú adó dídí. Mo fi Elédùmarè wá. Ìjà tó bá ṣẹlẹ̀ láàrin òbí méjèèjì, àárín yín ló ti ṣẹlẹ̀. Ẹ mọ́ distance ara yín fún ọmọ. Ẹ jẹ́ tó ń sọ nǹkan ẹyọ kan tí bàbá mi ṣe. Ìgbà tí mo parí NYSC gbára, bàbá mi ló ra machine tuntun fún mi. Bajaj, new one. Fídíò yìí ti fẹ́ tán. Ẹ jẹ́ kí n kọ́ tẹ̀ báyìí. Àbọ̀wọ̀ lásán ọmọlúàbí tó bá dénú adó dídí. Ìjà lọ́kọláya, ẹ má jẹ́ ó affect àárín ọmọ. Ire o.